Oh yes, every 24th April speaks about you. Honorable Temitayo Adegoke Abdurrauf, Secretary, Odwatin North LCDA, as you celebrate another healthy birthday with great achievement. We pray that God will continue to protect you and your family. We rejoice and celebrate with you, sir. Congratulations. Abẹ́fẹ́, akọni ọkùnrin adáralẹ́wà bí ọ̀sùn, afúnimáwo bẹ̀ni, Temitayo Adegoke, Táyọ̀ Ijabe, ọdún ẹ̀ ló dé, ṣe ni ó máa rìn yan fanda. Abẹ́fẹ́, ọmọ mogun onire, ọmọ abúlé ṣòwò, ìrẹ̀ní mogun ará ìlágbẹ̀dẹ, ejigbọ́jọ́ adárawú kọ́ gbìnrin béèrè fún. Agùnfẹ̀gìrì bójò tí kù nire, ẹ̀rọ onire wọn arọ gbẹ̀dẹ, ìwọ̀fà onire wọn a sì rọ bàbà. Àkọ́bí onire wọn arẹ̀ mú ṣékélé, Táyọ̀ Ijabe, ilẹ̀ ará ìlágbẹ̀dẹ, ìrè ló ti ń bọ̀ ló mọ́kọ́ wá, ẹ̀mí náà ní mú ṣubọ̀ lágbẹ̀dẹ. Alágbẹ̀dẹ ò gbọdọ̀ tẹ́wọ́ gbowó ńlẹ̀ yín, wọ́n á ní ìdálẹ̀ kí n máa lọ ni. Ọmọ rọ́wọ́ ijó alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́. Tọlọ́kọ́ta ládàá àwọn a máa rọhùn lọ́nà òkú ńlẹ̀ bàbá tó bí yín lọ́mọ. Abẹ́fẹ́, ẹ̀yin lọ́mọ òkóyè kọ́lá ọmọ akógun akoto, èpè ọjà mú kọ̀ rọ̀tì. Kàkà képe ọjà níjà bí òṣòlú, dúdú laṣọ wọn dúdú bí kóró sìn. Ìṣíṣẹ́bọ bí kódò mọ́ gbẹ, ìkòrò ṣẹbọ bí kódò mọ́ fà. Àtìsín àti kòrò láwọn mú ṣọ̀ ńlá lé erúkọ yẹmí ọmọ ẹlẹ́yẹlé rẹ̀. Ẹ ò ní fè ní pèsè àbúrú láṣẹ Ìdùmarè. Ara pápá ńlá bẹ́tu, ibi gìjàgìjà là bẹ́kùn. Òjòjò ò ní ṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá ń le. Àrọ́pọ̀tọ̀ bí ọ̀ká arìn gbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. Ẹgbẹ́ ò dùn, ọlá Elédùmarè ní jẹ. Ẹ ó dàgbà bí ará òrọ̀, ẹ ó fọwọ́ pa gbùrùgbù, ẹ ó fèrègì jobi tuẹ̀tuẹ̀. Bàbá ìjìrì ará ìsokùn, ẹ dùn jọ bí ọba ọmọ. Iṣẹ́ tó ṣe lórí ọmọ ò ní dalẹ́dòfo. Ẹ ó ṣọ̀pọ̀ ọdún lókè èèpẹ̀. Happy birthday, Honorable Temitayo Abdurrauf Adegoke, Táyọ̀ Ijabe, Honorable Secretary Odwatin North LCDA. Long life.